Africa Content TV. Ọ̀gá ńlá Senate President, ọmọ mi Kúnlé Lágbàdà mi àlàbí rẹ̀. Òun náà ó lọ ọ̀sùn àpá ẹ̀rọ lọ́jọ́ Monday. Ẹ̀yẹ́ lára. Wọ́n sọ fún ọ́sọ́, wọ́n ló lọ ọ̀sùn sílẹ̀ ọ̀gbìn mi. Bàbá máa dàgbà jù bọ́ ṣe wà lọ́wọ́ darúgbó jù bẹ́ẹ̀. A máa jọ rí bàbá ogún pẹ́pẹ́. Ẹni tó dúró mu ní bàbá ogún lé Lágbàdà mi àlàbí rẹ̀ lọ. Àwọn kan bàbá kékeré. Àjùmọ̀ lára àgbàgbà. Nígbà wà sí fún bàbá kẹ́kẹ́. Àmì. Sí lẹ́dà. Hello. Ọ̀sẹ̀ oyin náà. Bádàrà nùjì. Ọlọ́pàá máa bá dúró tì yẹ. Ọ̀gbọ̀n bó ṣe máa ṣó rẹ̀. Lẹ́yìn ikú màmá. Bó ṣe máa ṣó làwọn àbádà máa ṣe tábí ikú lẹ́gbẹ́. Ó tún máa gbé àṣìjí wá. Ọlọ́run bá mi ṣe fún ẹ. Torí níta tiwa. Wọ́n rò kò ti tán. Ọlọ́run fẹ́ tí ó yé wọn Lágbàdà pé kò tán. Òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Bí ìbá ti sí ní láì, ẹ máa pọ̀, ẹ máa bà. Bí ìlàṣùwà, ìbá ti sí ní láì, ògbó yìí lọ́wọ́ hàn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́, yóò lọ́wọ́ máa ṣe ti ẹ̀kọ́ àti lẹ́dà. Sí lẹ́dà nígbàdàn. Ọmọ mi àlọ́ bí lára mọ́ba. Ó bá sì kọ́ wọ́n ń jẹ́ pẹ́kọ́ lera dáadáa. Ó ṣara kiri. Ó wà pé nínú ọdún làwà. Òbí àmà ṣeré ọdún làwà máa máa àsìkò àwọn tiẹ̀. Pé kú làwà lọ fi ṣẹ́. Fún àwọn tiẹ̀ nú. Pawó ṣe dáadáa. Ó wà pé ó tó ṣẹlẹ̀ ìnáwó ló máa bá dé lọ́jọ́ Monday. Ojoojúmọ́ ló máa gbàlejò. Ṣé àmọ̀ kó máa lọ bí eré? O lè dẹ́rù eré tó ti gbà padà Lágbàdà máa sí inú ọdún. Ló máa ṣe pé kó lára lọ́nà àwọn tí ẹnu nígboro. Wọ́n ṣe jẹ́ mọ̀, wọ́n ti ẹ̀tí mọ̀. Agbésójú, ṣiṣẹ́, pawó, ṣe dára. Ọlọ́run bá máa dúró ti ẹ̀rọ àgbélá àmàgbà tí ilé gbà. Ọ̀gá ńlá Senate President ẹ̀rọ ìgbìmọ̀ jẹ́.